Good evening, my people. Welcome back to my channel. This is your girl, Mashola Gist TV. I am coming back again to bring another gist for you. Please, if you are new to my channel, subscribe and press the notification bell so that whenever I post a gist, you can get it. Thank you and God bless you. Oni of Ife, father and elder of Ile Ife land, drag Miriam out of the palace. This is another gist that we bring. Cotton sombe yẹn ni pé Oni of Ife, bàbá kábíyèsí wa àti àwọn ẹ̀dá Ile Ife land. Wọ́n fa Miriam jáde kúrò nínú palace. So nǹkan tó ń sọ ń bẹ̀ yẹn nìyẹn. As bá ṣe mọ̀, ẹ mọ gbogbo nǹkan tí Miriam ń ṣe ní palace. Tó ń ṣe bí ìgbà tó yẹ pé òun gangan òun jẹ́ yèyélúà tó ń pèrè ní yèyélúà tó ń bú everybody, tó ń bú kábíyèsí, tó ń bú àwọn ẹ̀gbọ́n kábíyèsí. Gbogbo nǹkan tó ń ṣe yẹn ni bàbá kábíyèsí ń gbọ́. And it's only in time yìí àti ìgbà tí Queen Naomi wà ní palace, gbogbo orú nǹkan báyìí ò ṣẹlẹ̀. O ò lè fi ìjà, o ò lè fi ṣe nǹkan láyè kó yọrí sí rere. Àwọn tó dẹ̀ ń pakuru mọ́, o kì í ṣe ọmọ ọba, o wá láti royal family, o wá ìdílé yín ò kì í jọba. So kí wá lóde tó yẹ pé wá sí Ilé Ifẹ̀, wá máa ṣe gìràgìrà sí everybody. Kò possible. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So bàbá kábíyèsí àti àwọn ẹ̀dá Ilé Ifẹ̀ wọ́n drag ẹ̀ jáde kúrò ní palace. Wọ́n ní kó máa lọ. And nǹkan tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ni pé ó ti bà orúkọ Ilé Ifẹ̀ jẹ́, palace ọba wa. Ó ti bà orúkọ yẹn jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ìsọkúsọ tó ń sọ. Because it was out of the palace shamefully. Wọ́n drag her out of the palace shamefully. Pẹ̀lú ìtìjú ni wọ́n fi drag her out of the palace. Ṣé tipátipá lèèyàn fi ń fẹ́yàn ni? Kábíyèsí láwọn ò nífẹ̀ẹ́ mọ́, wọn ni kó máa lọ. Obìnrin tó bá pọ́n rẹ̀ lé kò ní máa tirẹ̀ mọ́kùnrin lọ́rùn. Obìnrin tó bá pọ́n rẹ̀ lé kò ní máa force ara ẹ̀ mọ́ ọkùnrin lọ́rùn. Obìnrin máa ń fi iyì àti ẹ̀yẹ gbé ilé ọkọ ni. Kò ń ṣe kéèyàn máa fi ìjà, kéèyàn máa fi ṣe ìgbésí ayé ẹ̀ nílé ọkọ. Ìtìjú lèyí jẹ́ wípé wọn fún Miriam ní orientation kó tó dé pé ó di ayaba. Bàbá ńlá ìtìjú ni. She does not have no morals, no culture, no discipline. Kò ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, kò ní ìtìjú. Kò sẹ́ni tí ò lè bú, kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí. Wọ́n ní tó bá fẹ́ wọ palace náà, gbogbo àwọn security wọn máa fọ́ wọn létí ṣeré ni tán bá sọ anything. And kábíyèsí ti sọ pé kò gbọdọ̀ wọ palace mọ́. Pẹ̀lú ìjà àtagídí ló fi wọ palace. So ọ̀rọ̀ yìí ti fẹ̀ gan. Àní àwọn ọ̀rọ̀ míì dẹ̀ wà tá a ṣe ń wádìí tí a ti lè sọ ibi tó máa já sí fún yín. So mo ní kí wá mú nǹkan tó tún ṣẹlẹ̀ wá fún yín lálẹ́ kó tó dé pa lọ sùn. Ọlọ́run Elédùmarè á jí wa re o. Oníkálukú yín ẹ̀ ní fọwọ́ gbọ́mọ sí o. Ìdílé kọ̀ọ̀kan tó ń gbọ́ fídíò mi yìí, etí yín ò ní di o. Ní àṣẹ Ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín o. Ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi tẹ̀ wá ńlé. Ìlú Nàìjíríà á túbà á túṣẹ o. Ní agbára Ọlọ́run. Ẹ̀yin tẹ́ bá tí darapọ̀ mọ́ fídíò mi, ó ní bí àmì kan tẹ́ máa rí tó pupa tẹ́ máa tẹ̀. Tẹ́ bá ti tẹ̀, gbogbo ìgbà tí mo bá ti ń
post new video, ẹ máa rí, ó máa wá sí orí fóònù yín. Àmì yẹn ẹ máa rí báyìí, ó pupa, ó rí ródóródó báyìí, ó dàbí aago, ẹ kàn tẹ̀. So Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. So my new subscriber, please share this video and subscribe to my video. God bless you all, and comment. God bless you. Good night.